Hello there, welcome to the Gist Unplugged TV Live on the Gist today. Nollywood actress Iyabo apologized to Baba Latin, Jide Kosoko, Adebayo Salami, Yinka Quadri, and the entire Tampan. Let's check out the story. Nollywood actress Iyabo has apologized to Baba Latin and others following the exchange that happened after the press conference by Tampan, where it was mentioned that Iyabo and Nkechi Blessing have been banned. Although some of the members of Tampan have come out to say that they were misquoted, but Iyabo has also apologized for her earlier position, posting a video of Esabod's interview with Mr. Latin. She wrote, "I would like to say thank you to Esabod official page. God bless you, ma. Agbanya Dale. I so much appreciate you, mama, and I love you. First and foremost, I want to appreciate God Almighty, all merciful. I love you, Lord, and I thank you for your constant protection, provision, and guidance over me and my family. I'm forever grateful. I will also want to use this opportunity to say a very big thank you to all my darling fans and loved ones for your constant love and support. Honestly, I'm so overwhelmed and humbled. I will never take it for granted. To an able and ever humble president of Tampan, Mr. Latin, thank you very much, sir. Our big daddies, Adebayo Salami, Jide Kosoko, Yinka Quadri, on behalf of Nkechi Blessing, my darling Aburo, and my humble self, we apologize to you, sirs. We are sorry for getting you upset. You are our elders and our leaders. We respect you. We are humbled before you. We will forever appreciate you and honor you. It's all peace and love. Hashtag justice must be served." Let's check out the video that accompanied this post. Nigeria government nípa gbogbo àwọn ọkùnrin at least Yorùbá eré yìí ẹ fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní lójú ara yín ẹ̀mí pé fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní ẹ fi múnú wa dùn ǹjẹ́ lẹ́tọ̀ọ́ kí èèyàn bá ọmọ kékeré lò pọ̀ under age. Ní gbogbo àgbáyé kò dáa. Everybody, gbogbo òfin àgbáyé, United Nations Charter, gbogbo constitution ayé, kò anything tó bá ti jẹ́ mọ́ under age kò dáa. Tí ìjọba bá mú irú ẹni bẹ́ẹ̀, tó bá proof ẹ̀ pé ó ṣe, tó bá wà guilty, kò sẹ́ni tó máa káàánú ẹ̀. Ẹni tó bá sọ wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn dáa, àjẹpẹ́ nìyẹn ò ń ṣe èèyàn. Kì í ṣe pé kò ń ṣòbí, àjẹpẹ́ nìyẹn ò kì í ṣe èèyàn. Okay, sir. Kí ni aims and objective yín bó lẹ̀ ń gbé Nollywood yìí lọ because a rí wípé àwọn nínú faces àwọn kéékèèké yẹn là ń rí eré tẹ̀ ń gbé fún wa ṣe gan. Eré pé káwọn ọmọ lọ ṣe yahoo kan lọ ṣaṣẹ́wó kan máa ṣàrìstò kò dàbí eré ìjìnlẹ̀ bíi ti Olúwa nílẹ̀ ẹ̀wọ̀n ti fíìmù yẹn a rí eré ìjìnlẹ̀. Kí lè rí ìjọba ló ní iṣẹ́ tó pọ̀ jù láti ṣe fún wa. Ìrọ̀ ẹ̀ má ti dàbí ìjọba. Ẹ máa gbọ́. Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. Ìjọba ló ní iṣẹ́ tó pọ̀ jù láti ṣe. Ìwọ̀nba díẹ̀ lẹ́gbẹ́ lè ṣe. Òfin sọ wípé kí ọmọ ẹgbẹ́ lọ ṣe fíìmù. Ṣùgbọ́n fíìmù tá à ń ṣe yẹn, a máa gbé dọ́dọ̀ ìjọba kó tó lè jáde. Gọ́ọ̀mẹ̀ntì ló máa approve ẹ̀. Wọ́n máa wò ó. Gọ́ọ̀mẹ̀ntì ló máa sọ pé ẹ lọ yọ ilé kúrò ńbẹ̀. Ẹ lọ yọ ilé kúrò ńbẹ̀. Àfẹ́ eléyìí. Àwọn agbára àti àwọn òfin wa ní agbára tó tó yẹn. Àwọn censors board ló ní agbára yẹn. When you produce your movie, ẹ lọ sí censors board ẹ wá play fún wọn. Tẹ́ bá ti play fún tọ́tí náà wọ́n ti wà okay pẹ̀lú ẹ̀. Tẹ́ bá ti fẹ́ ni ẹ lápòvà kò sí ní tẹ́gbẹ́ lè ṣe. Kì í ṣe pé wọ́n lẹ́nu pé nǹkan báyìí. So àwọn ni kí wọ́n tó bá wa di kíní yẹn mú díẹ̀ sí kọ́ máa bá sọ pé eléyìí yóò wà okay tó eléyìí yóò wà okay tó. Àwa gẹ́gẹ́ bí ẹgbẹ́ a máa advise àwọn ọmọ ẹgbẹ́ wa ni pé ẹ ṣe fíìmù tó dáa. A lè tẹ̀lé wọn lọ sí gbogbo location. Kò dẹ̀ sí òfin ṣojú ẹyin. Ọgbọ́n àwọn jimá so àwọn àjọ wa ń bẹ ìjọba báyìí lórí program àjọ ń bẹ ìjọba báyìí pé kí wọ́n bá wa tún ṣòkòtò yẹn dè díẹ̀ kí wọ́n bá yọ èpò kúrò nínú àlìkámọ̀. We will support government on this and I can assure you we will support government on this. Gbogbo ẹgbẹ́ tó wà ní. To round it up, sir. Nípa piracy ṣé wọn kì í pirate àwọn fíìmù yìí mọ́ wọ́n ti code gbogbo ẹ̀ ní ìsìn. Wọ́n ṣe ṣe o but à ń try torí pé n tó fà ní wípé òfin tó de ẹni tó bá pirate fíìmù òfin tó weak ni tí wọ́n bá mú ẹnìyẹn wọ́n lè kọ́ lọ sọ 1,000 lórí kọ́pì kọ̀ọ̀kan wọ́n lè kọ́ lọ 5,000 lórí kọ́pì kọ̀ọ̀kan ṣùgbọ́n àwa ń lọ sí National Assembly nsìn pé kí wọ́n lè bá wa ṣe òfin tó máa serious díẹ̀ ṣùgbọ́n tá à ń sọ yìí ibi tó kọjú sí ni o àti gbogbo industry the same thing ni àti Yorùbá o àti Iyabo àti Hausa àjọ ń pawọ́ pọ̀ láti fọ́ mọ́ ni
and I can assure you pé lágbára Ọlọ́run ọba wa ṣe gbogbo àmọ́ ìjà oníṣẹ̀lẹ̀ mọ́ lágbára Ọlọ́run ọba. ẹ ṣe bàbá mi lọ́rọ̀ kan ṣá torí pé kò nídìí kí n gbé Iyabo due to the time àti yanjú ẹ̀ dẹ̀ rí pé ó dẹ̀ sọ ẹ̀dùn ọkàn tiẹ̀ náà Ọlọ́run ò ní jẹ́ kí ilẹ̀ kì ó dá ẹjọ́ kí lẹ rí sí ẹ̀bẹ̀ tí àwọn èèyàn máa ń bẹ̀ nílẹ̀ Yorùbá tí bóyá wọ́n rèpọ̀ ọmọ ni àbí wọ́n ja ọ̀gá lólè ní tí wọ́n á ní pé kán tẹsẹ̀ lébọ̀ pé kán máa dáríjì wọ́n ǹjẹ́ kò yẹ ká eradicate yẹ kó nínú sísítẹ́ẹ̀mù wa. ẹ ṣe rí ojú tí ń là sí ẹ rí i pé láyé àtijọ́ tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ àwọn èèyàn máa sọ pé má sọ̀rọ̀ o má jáde o má ṣe kinní kan o nísìnyí bí social media ṣe dé ọ̀làjú tí ń dé gbogbo nǹkan tí ń dé ó ti ń clear dáadáa sí so bó ṣe ń dé tó ń clear dáadáa sí yẹn ni mo fi ń sọ fún yín pé gbogbo ẹja tẹsẹ̀ lébọ̀ yẹn is wrong. àdúrà wa ni pé kí gbogbo wa ká má ṣe ká gbìyànjú ká jọ tún ìlú ṣe ká jọ tún society ṣe kí Ọlọ́run ọba kó dẹ̀ má pa wá ní kékeré ká play role tiwa kí gbogbo ìkú kó dẹ̀ lọ. Thank you very much. That is the president of Tampa. Ẹ bá wa fún wọn ní definition Tampa yẹn gan. Ìta ìpè ní Tampa nominion. Màá sọ́nsìn mà. Mo fẹ́ kí gbogbo àwọn èèyàn wa lẹ́ẹ̀kan sí. Ẹ má bínú sí wa. Ẹ má bínú sí wa. Ẹ má bínú sí wa. Without you people, there's no us. Ẹ̀yin lè ń bá wa ra fíìmù wa. Ẹ̀yin lè ń bá wa ṣe gbogbo nǹkan tá a jọ ń ṣe. Àjọṣe wa Ọlọ́run jẹ́ kó bàjẹ́. Téṣù bá ti dé ó ti dé nìyẹn tí èṣù bá ti dé èṣù ti dé nìyẹn gbogbo nǹkan yẹn máa resolve ó máa wà resolved àwọn nǹkan tó dẹ̀ kù níbi táwa náà kù sí a máa ṣàtúnṣe lórí ẹ̀ ibi táwọn kálukú kù sí wọn kálukú máa ṣàtúnṣe lórí ẹ̀ bọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ yìí ẹ rí i pé between now the next few days everything àtọ́ pátápátá tí nǹkan dẹ̀ máa padà sí normal I can assure you. TAMPAN is Theatre, Art and Motion Pictures Practitioners Association of Nigeria. Theatre Arts and Motion Pictures Practitioners Association of Nigeria. Àgbájọpọ̀ àwọn tó ń ṣe fíìmù àti eré orí ìtàgé ní Nàìjíríà. Ẹ ṣé mo dúpẹ́ sà àgbà òní lórílẹ̀ because alátúnṣe gbogbo àwọn kan náà tó ń jáde nínú Nollywood náà tó pé àti ẹ̀gbọ́n wá sórí line tó náà ń gbẹnu mi sọ̀rọ̀ tó ń bára wọn sọ̀rọ̀ ní agbára Èdùmàrè ẹ jẹ́ ká support wọn àwọn Tampa wọn ti bẹ̀yàn wọ́n ní táwọn míì kọ́ nìyẹn o kì í ṣe lórí yín tó wà lẹ́ẹ̀ tí ẹ̀ ń rò ní o Iyabo náà dẹ̀ ní wọ́n ti jọ bẹ̀ra wọn so Yurutu Kechi mo dẹ̀ bẹ̀wọ̀ náà tó yẹ mo bẹ̀wọ̀ náà jọ bá mi wúlẹ̀ fún wọn àwọn náà dẹ̀ fa èèyàn wọn tíátà náà ẹ̀yọ́mọ kéékèèké bẹ̀ wọ́n á fa ìmọ̀ra ẹ ṣé mo dúpẹ́ sá ṣe ǹjẹ́ nǹkan kan wà tí ẹ tún fẹ́ sọ kí ẹ tó ẹ. kò sí nǹkan tí mo fẹ́ sọ náà kọjá wípé ẹ ti ṣe iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ti play role tó yẹ kẹ́ ẹ play mo dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate yín tí wọ́n bá ní 100 màálù nínú ọgbà ẹ̀ tí kan bá lọ́nu 100 màálù yẹn àfi kéèyàn wà tí wọ́n bá jẹ́ good leader so mi ò ní ta Iyabo nù àta Nkechi Blessing nù ibi tí ó ṣẹ̀ sí wọ́n ti tún ṣe padà nígbà tí wọ́n tún ṣe padà àwa náà ta wá jẹ́ olórí ta jẹ́ bí ẹ̀gbọ́n ta jẹ́ bí ọ̀gá sí wọn a gbọ́dọ̀ fọwọ́ méjèèjì ká fi fà wọ́n mọ́ra kí nǹkan dẹ̀ máa lọ peacefully development industry olójẹ wa lógún n tó wà nílùú bá ṣe máa jẹyẹjú olójẹ wa lógún. àbí ènìyàn bá wa caution gbogbo àwọn pátì tó sì ń ṣe rántí. I can assure you. adé jẹtẹ bá fẹ́ ṣe conference ẹ máa sọ Yorùbá ẹ wà lára àwọn tí ò gbé èdè Yorùbá lárugẹ. bẹ́ẹ̀ kọ́ o èdè tó kàn ń kọ ẹ ń ṣe conference ẹ ń sóyìnbó. ẹ máa gbọ́ aṣọ Yorùbá o àwọn èèyàn wa ṣe rí èèyàn kì í mọ́lẹ̀ èèyàn gbá kọ́lọ̀ ń ṣàánú wa ni. fídíò tí mo kọ́kọ́ ṣe níjọ́ tí mo ṣe fídíò tàbí ṣàṣètò wa pẹ̀lú tó ṣẹlẹ̀ àmọ́ èèyàn lọ pé speak English tábà tó sọ òyìnbó wọ́n tó ní speak Yorùbá. ṣùgbọ́n sì a máa fi méjèèjì a máa fi lu mọ́ra wọn then gbogbo àwọn tó sì ń bínú tó ń parọ́ lórí social media ọ̀rọ̀ ti wà ní court mo tún sọ báyìí ọ̀rọ̀ ti wà ní court kó ní kálukú kó tọwọ́ mẹ́ bọ aṣọ àní rógun ẹjọ́ àní rí wàhálà o. ó ti wà lọ́dọ̀ ọlọ́pàá. bẹ́ẹ̀ni. ó ti wà ní ọ̀dọ̀ ọlọ́pàá. ẹ ṣé gan ni o ẹ bá pẹ́ lọ́wọ́ wọn dẹ̀ ní inú mi á dùn tí Babs Jide Kosoko tó má lè rephrase pé àwọn táwọn máa bá tèèyàn kan jẹ́ kò yẹ kó jáde ní ẹnu wọn. mi ò gbọ́ yín mà mi ì gbọ́ yín dáadáa mà.
ó yẹ kí bàbá Babsi Jide Kosoko ìtọ́ sọ pé tó máa gbé lẹ́gálì tí ó bá wọ̀ pé àwọn máa fi ara wọn báyé. mọ́mì wa ẹ máa gbọ́ àwọn tó bá mọ Jide Kosoko tó bá mọ nkú Jide Kosoko wọ́n mọ̀ wípé is a very good man. Ẹ bèrè lọ anybody even àwọn Iyabo Ojo àǹkó wọ́n mọ̀ everybody mọ̀ ṣùgbọ́n tí ìbínú bá ti dé àtọ̀tún àtòsí ìbínú bá ti dé so ọ̀nkú Jide ò mí ní ẹ̀bẹ̀ ẹ̀rí pé bá ṣe sọ̀rọ̀ yẹn wọ́n tún padà. ẹ̀bọ̀ tẹ́yìn lóhùn sà. Mo mọ̀ wọ́n tún wá padà lẹ́sẹ̀kẹsẹ̀ pé tọmọ yẹn bá ti wá o a máa fà wọ́n mọ́ra because ọmọ wa ni wọ́n. So on behalf of Jide Kosoko, I apologize. On behalf of Jide Kosoko, I apologize. On behalf of Tampan. Sì ṣe violence òun lẹ ti gbọ́ yẹn ẹ lè gbajúmọ̀ bínú náà lọ wọ́n ní tẹ́lẹ́ṣẹ̀ bá ti mọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ bá wa parí ẹ̀ kò ní pẹ́ ní orí ìkúnlẹ̀ èṣù náà ni èdè tí ò yẹra wọn náà ni ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ẹ fi Ìyábọ̀ lẹ̀ ẹ fi everybody wọn sílẹ̀ ṣe yẹ yín ẹ ṣé mo dúpẹ́ sir. Thanks for honouring my interview. Thank you for the president of Tampan. Thank you very much. God bless you, man. Nice, sir. Ọ̀rẹ́pẹ́ ilẹ̀ máa kọ́ tẹ̀ níbẹ̀ yẹn. Èmi ò mọ̀ ṣe ń kọ́ tẹ̀ níbí báyìí. Anyway, Ìyábọ̀ náà àti tó di pé Mr. Latin tó ń rányàn sí mi kí wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀. Wípé kí n jọ gbogbo awuyewuye wọn bí mo ṣe ń tà láti parí àwọn ìjà kan láàrin wọn. Ẹ̀yin àgbàlagbà máa jẹ́ lórílẹ̀-èdè. Bó ṣe máa rí nìyẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fi pé fún Mr. Latin láti gbé ego ẹ̀ sílẹ̀. Láti gbé ego ẹ̀ sílẹ̀ tí wọ́n láti wá shed light tó dẹ̀ tún apologize